Efura TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Efura TV. Ẹ kú dédé ìwòyí o, sábà yín dáadáa, ọ̀dẹ̀dẹ̀ ò dáa bí, àwa ni ó máa wá, ẹ̀yin náà là máa bá. Mo láàrin lọ ọ̀lọ́ ẹja tí ò dénú bú, bẹ́ẹ̀ la sì ní lọ ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ odò. Àkí gbogbo wa pátápátá lórí ìkànnì yìí, Efura TV, iléeṣẹ́ tí ò ní jóná láṣẹ Elédùmarè. Ẹ bá ń kí Yusuf lókè lọ́hùn-ún, iléeṣẹ́ agbára lọ́hùn, àwọn ni wọ́n dòpò bẹ̀ mú. Àdúrà yóò máa gbà o, ẹ máa rí náà máa. Wọ́n náà fẹ́ ká báyìí láyé ń fẹ́ ná. Àrànká ìlorùn rẹ̀ ṣiṣẹ́ kì í mọ ni, kó tó fọwọ́ ẹ̀ bá ni, èyí sọ fún àṣẹ ọ̀rọ̀ ni. Ẹ kú ìjọ mẹ́ta, àtúndé bá a ṣe ń dé o. Àwa náà rèé àjù báyìí lọ. A nílò ọ̀lọ́ ẹja tí ò dénú búṣẹ̀, bẹ́ẹ̀ la nílò ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ odò. A máa wá, a sì máa bá yín lójoojúmọ́ lọ́tùn-lọ́tùn báyìí náà lá máa yọ, nítorí pé lọ́tùn-lọ́tùn báyìí ni ọjọ́ a máa yọ. Àfẹ́kálàyé ń fẹ́ náà àrànká ìlorùn ràn, èsìsì kì í mọ ni, kó tó fọwọ́ ẹ̀ bá ni. Òwe Yorùbá ni o. Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú gbogbo àsìkò tá a bá wà, tá a máa tan fọ́nrán yìí, tá a máa wúra wa. Èèwọ̀ tá a tún mú wá rèé gbàǹkan gbé ìwọ̀ rèé. Ó ti fa ogun sínú ilé ayé ẹlòmíì ti kan àlùbá nítorí èèwọ̀ tá a sọ lónìí. Ẹlòmíì mọ̀ tá a sọ pé kí ni tí ó ṣẹlẹ̀ kò sí ayé ń ṣerú ẹ ló mẹ́lòmíì dolórí ibú kanlẹ̀ lónìí. Tó sì ọ̀rọ̀ burúkú ohun ẹ̀rín tó ṣe pé òun làwa èèyàn òde òní la fi ń ṣe ẹ̀ṣọ́ ṣe. Bákan náà àwọn obìnrin wa tòde òní wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́ ni. Kí wá lè wọ̀ náà? Kẹ́yìn máa bá aláboyún sùn, oyún tí kì í ṣe tiẹ̀ tó sì kì mọ́lẹ̀ tó ń bá sùn, orí ibú ni ó ti kó tiẹ̀ nù. Òkùnkùn tó sì nù nígbà tó mọ̀ pé oyún yìí ṣe tiẹ̀ tó sì ń sùn tiẹ̀ olóyún náà tó ń bá láṣepọ̀, àlùbáni. Gbogbo nǹkan ń tọ̀hún ni ó bàjẹ́, iṣẹ́ ò ní lọ dédé mọ́ àtijọ́ àti mú wa lè kókókó. Gbogbo ẹni tó ní kọ́ńtíráàtì tó bọ̀ pé òun fẹ́ gba kọ́ńtíráàtì lọ́la tó bólóyún sùn lónìí, ó bọ̀ pé òun sórí ibú, ó kàn tiẹ̀ nù tiẹ̀ bá òun. Tó bá débẹ̀ kò ní rí gbà. Ẹlòmíì wà tó ṣe pé kò mọ̀, ọkùnrin mi ò mọ̀ tó ṣe pọ́wọ́ ẹ̀yìn obìnrin ló ti wá. Tí ó lóyún fún Táyé, ó rè gbé fún Kẹ́hìndé. Nígbà Kẹ́hìndé ò mọ̀, Kẹ́hìndé rágóyún olóyún, iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀gá ilé iṣẹ́ dọmọṣẹ́, ọ̀gá ilé iṣẹ́ ń gba ẹ̀ tó ní mọ́tò méjì, ó dẹ̀ ti ń lo mọ́tò kan, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mọ́tò kan òun forí tagi, máṣíìnì ló ń gùn, ẹni tí ń wọ mọ́tò tẹ́lẹ̀ ẹni tí ń gùn ọ̀kadà. Ẹ mọ̀ pé ó ti lu àlùsì látara obìnrin. Kò sì ní mú ṣèyàn, ẹja ṣàkíyèsí dáadáa, gbogbo ọkùnrin tó sì lùgbàdì yìí tí ò mọ̀, tóbìnrin gbé oyún olóyún fún tí kò sì mọ̀, Ọlọ́run Elédùmarè ni ó là ń bẹ̀, kì í ṣèyàn. Ẹlòmíín sì mọ̀, a mọ̀ pé oyún ìṣe tòun yóò tún máa fà pé òun ṣe ń bẹ̀sẹ̀ yóò sì gbà nítorí ìfẹ́ tó ní sóbìnrin náà yóò máa gboyún olóyún á ti bẹ̀ dèrò ẹ̀yìn. Ẹni tó ti dẹ̀yàn ńlá tẹ́lẹ̀ adèyìn tí àyè ń sọ yín mú sí, bó níbi iṣẹ́ ò ní lọ dédé, wọ́n aṣọ ògùn fún ogun òní jẹ́, aṣọ babaláwo dèké, aṣọ oníṣègùn dẹni tí ò mọ nǹkan kan. Bẹ́ẹ̀ bá ti gun orí oyún yìí, kàárí ṣe mọ́, owó àdúró lọ́wọ́ ẹ̀, bẹ́ẹ̀ kówó de lọ́wọ́ kàádúró lọ́wọ́ ká mọ̀ bí ó ṣe na títí ó dìgbà tóyún yìí tí wọ́n bá bí oyún tí wọ́n rúure tí wọ́n sọ̀rí. Tóyún náà bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, tóun náà bẹ̀rẹ̀ sí ní pe owó ni ó tó bẹ̀rẹ̀ sí ní rówó lọ́wọ́, sẹ́ni pé ó ní ewu ẹ̀ka fura. Ẹja fura, ẹ̀yin tèmi tòótọ́, ẹja rẹ̀ fẹ́ ìwọ̀ tí mò ń mú wá fún yín, ẹ ṣe ní kókó. Èèwọ̀ ni a kì í bóyún olóyún sùn, èèwọ̀ ni. Èmi àti ibi tí ń fàdàgbà ètò nírọ̀ sí ni ìjókòó ó tún dìjọ́ mẹ́jọ. Ta ló wá mú ètò ìwá èmi ọmọ yín tòótọ́ àbúrò yín ẹ̀gbọ́n yín Ọlásopẹ́ Sùláìmọ́n tí gbogbo èèyàn mọ̀ sí TEKOMA, baálẹ̀ Efura káàfàtà gbogbo àgbáyé. Mo kí gbogbo ilé o, ọ̀dẹ̀dẹ̀ ò dàbí. Ẹ bá ń kí Yusuf náà, ẹ bá ń kí kámẹ́rà bá mi dáadáa, àdúrà ó máa gbà o, ó máa rí ná, ó máa rí lò, iléeṣẹ́ wa ò ní jóná láti ṣe Èdùmàrè kó tó dìjọ́ mẹ́jọ, ire o. Efura TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Efura TV.